ìjà míì máa tó bẹ́ sílẹ̀ láàrin Wùmí Toríọlá àti Ayọ̀ ni mo fẹ́ láti eléyìí máa tún le ju tógun abẹ́lé lọ o. Ẹ wá wo ohun tó tún ṣẹlẹ̀ sí Ìyábọ̀ Òjó. Pọ́tébù olórin fohùn ránṣẹ́ sáwọn olóṣèlú. Ẹ jókòó ẹ gbọ́ ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Ọ̀pọ̀lọpọ̀ ìjà tó máa ń wáyé láàrin àwọn òṣèré ilẹ̀ wa, àwọn alátìlẹyìn wọn ni wọ́n máa ń fà á. Lábẹ́ ìpolówó fíìmù tí Aolat Ayọ̀nímọ́fẹ́, ọ̀kan lára òṣèré ilẹ̀ wa ṣe, ni arábìnrin kan ti kọ wípé àwọn ò ní wo fíìmù rẹ̀, pé káwọn ẹbí rẹ̀ nìkan kó lọ wò, ṣèbí ó ń bá olólùfẹ́ àwọn jà ni. Èyí ló mú kí Aolat dá lóhùn wípé òun kọ́ ló dá òun kọ́ ló sì ṣẹ̀dá òun, àti pé fíìmù òun máa tà, àwọn èèyàn máa wò ó ju bó ṣe lérò lọ, àti pé ẹni tó ń gbèjà gan, ká ní kò bá òun jà ni, tí kò bá ṣẹ̀ òun, ṣé òun máa yára sọ pé ó ṣẹ̀ òun ni. Àwọn èèyàn sọ pé olólùfẹ́ Wùmí Toríọlá ló kọ̀rọ̀ náà. Tẹ́ ò bá gbàgbé láìpẹ́ ní Aolat Ayọ̀nímọ́fẹ́ jáde síta wípé èèyàn burúkú ni Wùmí Toríọlá, tí wọ́n bá sì ń dárúkọ àwọn èèyàn gidi, àwọn èèyàn dáadáa, Wùmí ò sí lára wọn, tó sì sọ pé tóun bá rí òun máa nà án ni, àti pé tóun bá ń báyàn ṣe òun máa ń fi inú kan bá ẹni náà ṣe ni. Ó ní bó tilẹ̀ jẹ́ pé òun àti Wùmí ò jọ ṣe ọ̀rẹ́ mọ́, òun ṣàtìlẹ́yìn fún fíìmù rẹ̀, tóun sì fún ọ̀pọ̀lọpọ̀ mọ̀lẹ́bí òun lówó láti lọ wo fíìmù rẹ̀ sinimá. Ọ̀rọ̀ tẹ́ni náà kọ ló mú káyàn bu ẹnu àtẹ́ lù wípé kó ṣọ́gbà rẹ̀, pé kí ló kàn táwọn òṣèré méjì tó máa ń jà, kí ló kàn tó fi máa dá sí i. Oríire míì má tún wọlé tọ Ìyábọ̀ Òjó àti ọmọ rẹ̀. Kò jẹ́ tuntun wípé ọmọ Ìyábọ̀ Òjó yẹn Priscilla Òjó ti bímọ sórílẹ̀-èdè Canada, èyí tó mú kí ìyá rẹ̀ tẹkọ̀ létí láti lọ ṣe ọlọ́jọ̀jọ̀ ọmọ láti bí oṣù díẹ̀ sẹ́yìn. Ìròyìn ayọ̀ míì tó tún wọlé tọ̀ wọ́n ni pé ọmọ Priscilla Òjó tó bí sí orílẹ̀-èdè Canada ti gba ìwé ìgbélùú Canada, èyí tó fi hàn pé ọmọ náà ti jẹ́ ọmọ orílẹ̀-èdè Canada. Bẹ́ẹ̀ náà ló lẹ́tọ̀ọ́ sọ pé ọmọ orílẹ̀-èdè Nàìjíríà àti Tanzania lòun, èyí tó túmọ̀ sí pé ọmọ orílẹ̀-èdè mẹ́ta lọmọ náà jẹ́. Bákan náà ni bàbá Priscilla Òjó ti balẹ̀ sórílẹ̀-èdè Canada láti lọ wo ọmọ rẹ̀, èyí tó mú ìdùnnú wá fún ọmọ rẹ̀ àti bàbá náà wípé òun rí ọmọ òun. Àwọn Yorùbá sọ pé ilé ọba tó jó ẹwà ló bù sí i, látàrí bí ilé ìgbafẹ́ Ìyábọ̀ Òjó tó jóná jọ́sí ṣe gba àtúnṣe tó yàtọ̀ tó sì rẹwà, tí àyípadà tó dára sì ti dé bá ilé ìgbafẹ́ náà báyìí. Habib Òkìkíọlá Badmus, táwọn olólùfẹ́ rẹ̀ mọ̀ sí Portable, ti ránṣẹ́ sáwọn olóṣèlú tó bá fẹ́ lò fún ìpolongo ìbò ọdún 2027. Ó ní kí wọ́n lọ mówó tó wá, owó tó jọjú wá, àti pé òun ò lè ṣiṣẹ́ ọ̀fẹ́ tàbí fi pani fún olóṣèlú kankan o. Ẹgbẹ́kẹ́gbẹ́ tó bá ti gbówó wá sílẹ̀ fún òun lòun máa bá lọ, tóun á sì fi gbogbo aṣẹ́ fún ẹgbẹ́ náà láti lè jẹ́ kí ẹgbẹ́ náà kó wọlé.